Ààrẹ Almaroof tọrọ àforíjì lọ́wọ́ ọmọ Yorùbá ó sì kégùn lórí ikú tó pa bàbá ọba Ọ̀yọ́túnjí. Mo kí gbogbo èèyàn ọmọ Yorùbá o, mo kí gbogbo èèyàn ọmọ aládé, mo kí gbogbo èèyàn ọmọ olóyè, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin ọ̀tọ̀kùnlú. Mo fi Ọlọ́run bẹ̀ yín, akọ́dá ayé àṣẹ̀dá ọ̀run, ọba tí pani, ọba tí ńlá ni, ọba tí sọ pé báyìí ni ó rí, ọba tí ó sì sọ pé kò ní rí bẹ́ẹ̀ mọ́. Mo fẹ́ kẹ́ jọ̀ọ́ kẹ́ bá mi farabalẹ̀. Gbogbo ẹnikẹ́ni tí ọ̀rọ̀ tẹ́ ń lọ tó ń rí bákanbákan tó ń bí nínú sí mi, mo fẹ́ kẹ́ jèbù rẹ́, mo dẹ̀ fẹ́ kẹ́ ní sùúrù, kẹ́ gbọ́ tèmi. Internet ọ̀fẹ́ ni, ọ̀fẹ́ dẹ̀ lóhùn, ọ̀fẹ́ ni anybody lè comment, ọ̀fẹ́ dẹ̀ ni anybody lè sọ. Bọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí níwọ̀n bá ni. Ìwà ṣàdédé fẹ́ sọ̀rọ̀ yìí, àwọn nǹkan kan go on. Fọ́tò mi ti káàkiri àgbáyé, àmọ́ àwọn nǹkan kan go on tó jẹ́ pé àwọn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n, well, I wanted to remain silent, kí má sọ̀rọ̀. Àwọn àgbàlagbà wá pè mí pé ààrẹ, nígbà míì sùúrù máa ń ba nǹkan jẹ́, nígbà míì agídí ó dẹ̀ máa tún ba nǹkan jẹ́, àmọ́ nígbà míì agídí máa ń tún nǹkan ṣe, ìgbà míì sùúrù dẹ̀ máa ń tún nǹkan ṣe. Mo fẹ́ kẹ́ tẹ̀lé mi, ń fọlọ́run bẹ̀ yín. Ẹ rí pé mò ń bẹ̀ ni anybody bí oyù, bóyá o hate mi o, bóyá o like mi o, mi ò tí ì fẹ́ kí anybody sọ pé à ń gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ mi náà. Mo kí gbogbo yín, ẹ má bínú, mo lè ṣàìlá máa pe orúkọ nítorí mo fẹ́ go straight to the point. Number one, ṣe rí èmi gẹ́gẹ́ tẹ́ gbogbo yín mọ̀, ọ̀pọ̀lọpọ̀ ti mọ̀ mí lórí Facebook yìí ti pẹ́ 10 years. Tẹ́dẹ̀ mọ̀ pé ńjọ́ tí mo ti wà, èmi ò ń ṣe ìkà, mi ìdẹ́ ń ṣe búburú. Bàbá mi Arun Fálẹ̀ ni mo fẹ́ ṣe rest in peace fún, pẹ̀lú gbogbo family wọn. In short, I try to call that number yẹn ring, but unfortunately nobody to pick it. Now, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo kàn fẹ́ sọ níwọ̀nba ni, màá wá fi èpè tí ọ̀rọ̀ yẹn tí bá sọ tán. Mo rí pé wọ́n ní wọ́n ṣe justice for bàbá ọba, wọ́n wá ń tàgì mi pé èmi ni mo pa bàbá ọba. Àmọ́ màá kọ́kọ́ sọ̀rọ̀ kan síwájú, ní iwájú Ọlọ́run àti èèyàn àti gbogbo oṣó àjẹ́lé tó ń wo oṣó yìí lénìí. Gbogbo nǹkan tí mo bá sọ lénìí, ẹ jẹ́ kó di ègún, ẹ dẹ̀ jẹ́ kó di àṣẹ. Gbogbo bó bá ewu kí n ṣe, kí n sọ, àjẹ́lé, oṣólé, èmèrè, ẹlẹ́bọlóògùn, àáfàá, babaláwo, pásítọ̀, wòlíì tó jẹ́ tó dá wọn lójú, ẹ bá gbé olúgbòhùn yín jáde. Mo fi Ọlọ́run bẹ̀ yín ni. Ẹ bá mi ṣí àkíní yìí. Kò ní 30 minutes ló pọ̀ jù tá máa fi ṣe, mo fọlọ́run búra. Babaláwo, àáfàá, oníṣègùn àdúgbò, babaláwo tó ní ògùn tó gbóná pérépéré, ẹ bá ń ṣí olúgbòhùn sílẹ̀, ẹ bá ń ṣí sókè báyìí. Èyí tó bá ń gbépo ẹ bá ń fún lépo, èyí tó bá ń gba àdí ẹ bá ń fún ládìí, torí mo gbọ́dọ̀ gé ègún yìí, torí mò ń dúró de lọ́ọ̀ wọn. Àmọ́ kí n tó gé ègún yẹn, bàbá Chief Mọ́lá Arun Fálẹ̀ tó kú tí aka tí gbogbo wa ń pè ní bàbá ọba, bàbá yẹn ò fi ibì kankan ṣẹ̀mí. Lẹ́ẹ̀kan sí, tẹ́ bá wọlé bá mi ṣe ẹ̀, babaláwo, wòlíì, oníṣègùn, èmèrè omi, èmèrè òkè, èmèrè orí iyẹ̀pẹ̀, àwọn ọ̀rọ̀ ọgi tí ẹ bá wà lórí ibi tó jẹ́ pé ẹ ní agbára, ẹ bá mi ṣí olúgbòhùn yín. Ẹ dákun, bọ́n ṣe ní kí n ṣe nìyẹn, màá dẹ̀ ṣe bẹ́ẹ̀. Alákọ̀ọ́kọ́ kí n tó lọ jìnnà, mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé èmi àti bàbá yìí ló pè mí in charge pé kí n wá joyè ní Ọ̀yọ́. Ẹ bá mi ṣe eléní torí mo mọ̀ pé máa record ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, bàbá Lukman Arun Fálẹ̀ tó kú yìí, bàbá yìí ò ṣẹ̀ mí for anything, ogun lélẹ̀. Torí Kùránì ò ní tètè jẹ́, bẹ́ẹ̀ ni Bíbélì ò ní tètè jẹ́. Ó ní mo ṣe ní kó bá ń gbé olúgbòhùn jáde. I need to clarify myself. Mo mọ̀ pé ẹ fẹ́ bà mí lórúkọ jẹ́ ni, gbogbo ẹni tó bá dúró tó bá mu omi tó ń fi omi wẹ̀
tí wọ́n bí ní inú obìnrin tó wá ń tàgì orúkọ tí kìí ṣe tèmi mọ́ mi ní ọdún yìí mi nígbàdúrà kú fún ẹbọ ní ọdún yìí onítọ̀hún nǹkan tó máa gbé kó níwájú agbára ò ní gbé ẹ bá ń ṣàmì. That's number 1. Number 2, bàbá Lukman Alonfale ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sọ jáde wọ́n ní mo fún bàbá Lukman Alonfale ní nọ́mbà kó fi pe Aláàfin. Tí n bá fún bàbá Lukman Alonfale ní nọ́mbà Aláàfin gbogbo nǹkan tí n bá ń wá nílé ayé mi kí má rí ẹ bá mi ṣí olúgbòhùn kẹ́ ṣe àmì sí. Ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ pé mo send nọ́mbà Lukman Alonfale fún àbúrò mi tó wà lọ́yọ̀ọ́ gbogbo nǹkan tí n bá wá kí n rí ṣe. Ẹlẹ́ẹ̀kẹta mi ò ever introduce bàbá Lukman Alonfale sí Aláàfin láyé. Ẹlẹ́ẹ̀kẹrin bàbá Lukman Alonfale ló pè mí fúnra rẹ̀ wípé àwọn fẹ́ lọ sí Ọ̀yọ́ àtàwọn ẹntórèjì Ọ̀yọ́ tún jí. Nígbà tó dẹ̀ mọ̀ pé ọmọ Ọ̀yọ́ ni mí mo lẹ́nu níwọ̀n bá tèmi. Wọ́n contact mi wọ́n ní ààrẹ nǹkan báyìí ni mo dẹ̀ ṣe. Mo ní ẹ má worry àbúrò mi máa pè yín. Tí bá tiẹ̀ wá fún Lukman Alonfale bàbá yìí ó ti dòkú ọ̀run lẹ́ni. Tí bá fún bàbá yìí ní nọ́mbà Aláàfin ṣé mo ṣe nǹkan búburú? Ìgbà tí ọ̀rọ̀ wá rí bó ṣe rí èmi ò ní kí ẹ má ṣe justice for bàbá ọba. Wàláì kódà tó bá ní ìdí owó màá tún fi kún pé owó tẹ́ fẹ́ fi ṣe justice yẹn but ẹ má tagi orúkọ mi pé mo pa bàbá yìí just nítorí because wọ́n ní mo pe èdè kan táwé gbọ́n mi pé mo ní à èmi ló yẹ kí n jẹ bàbá ọba màá dẹ̀ ṣàlàyé ẹ̀. Mo ní ibi tí èmi súnmọ́ àwọn Ọ̀yọ́ tún jí tí mo kọ́ wọn Yorùbá sí irú wa ìlú ẹ kó yẹ bàbá ọba ó tán o ọ̀rọ̀ ẹyọ kan tí mo sọ tí gbogbo wọn mú dání nìyẹn. Àmọ́ lẹ́ni mo send kinní kan lánàá mo ní tó bá mo ṣẹ́ bí Ṣàngó ni tó rọ́ ọmọ Ṣàngó lèmi. Àmọ́ tó bá jẹ́ wípé orí ilẹ̀ yìí ni gbogbo wa máa sùn tí èmi ààrẹ Almaroof ọmọ Yẹ̀kínì lọ́yọ̀ọ́lé tí n bá mọ̀ nípa ikú bàbá Alonfale kí Ògún Ṣọ̀pọ̀nná òòṣà ẹ bá ń gbọ́ ọ̀fọ̀ jáde ẹ bá ń fi ṣe àṣẹ pé kó pa mí. Tó bá jẹ́ pé mo lọ́wọ́ nínú ìjọ tó ti ẹ̀ lọ gan pé mo mọ̀ kó ti ẹ̀ lọ síbẹ̀ yẹn ní ọjọ́ yẹn kí Ṣàngó kó pa mí. Àmọ́ tí n bá lọ́wọ́ nínú ẹ̀ gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn nínú ayé tá a bá bí nínú obìnrin gbogbo ìyókù agbára tí ò bá àwù kó ní ó máa ṣọ́kú ni. Ẹ bá ń ṣe àṣẹ sí kinní ní tó bá ń kámíyàn lára ó yàtọ̀. Now orúkọ mi ń fly. Ṣé wá ní nǹkan tó wá jẹ́ kí n sọ̀rọ̀ mi ní nǹkan kan pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́ba mọ́ o bọ̀ ọ̀rọ̀ yìí nítorí pé mo wo program bọ̀bọ̀ ọ̀rẹ́ mi brother wa kan online ó jẹ́ kí n mọ̀ the history of Yorùbá, the history of Ifẹ̀ and Ọ̀yọ́. Now mo ká ọwọ́ tèmi sókè èmi ò ní sọ kankan wọ́n ti ní nǹkan kan náà ní wa èmi dẹ̀ mọ̀ tá a bá sọ̀rọ̀ pé mo sọ̀rọ̀ ipe ààrẹ ló kọ́kọ́ dálẹ̀ mo lè sọ̀rọ̀ torí mi kọ́ mo kọ́kọ́ ń sọ ìyẹn ọ̀rọ̀ ọjọ́ mi ni wọ́n ti ń ja ìjà yìí kò ń sọ̀rọ̀ 300 years. Àmọ́ tó bá wá jẹ́ pé lẹ́ẹ̀kan sí èmi Almaroof tí wọ́n bí ní ìlú Ọ̀yọ́ Aláàfin gbogbo bí ikú bó ṣe pa bí bàbá Alonfale ṣe kú tí n bá mọ̀ ń pa ẹ̀ tí èmi mọ̀ ń bá mọ̀ ń pa ẹ̀ kí n má rí nǹkan gbéṣe kógun pa mi. Àmọ́ tí n bá mọ̀ ń pa ẹ̀ gbogbo nǹkan tí n bá ń gbéṣe lọ́dún tuntun yìí kẹ́ máa rí kẹ́ tún máa bá mi jíjó kẹ́ bá mi jíjó ayọ̀ ni kí n tún ní more promotion lẹ́nu iṣẹ́ mi kí n má ní ìdádúró lẹ́nu iṣẹ́ mi. Àmọ́ tí mi bá mọ̀ ń pa ẹ̀ ẹ̀dákẹ́dá tó bá gbé orúkọ mi ní láti dárúkọ anybody mo kàn fẹ́ kẹ́ máa bá mi fi àṣẹ sí ni tó bá jẹ́ olólùfẹ́ mi gidi tó dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tí mò ń sọ yìí tó bá jẹ́ òótọ́ ni ó yẹ kí orí yín máa wú tó bá jẹ́ pé lóòótọ́ èmi Almaroof mo mọ̀ nípa ikú bàbá Lukman Alonfale kí Ṣàngó pa mí. Àmọ́ tí mi bá mọ̀ ń pa ẹ̀ tí ọmọ ẹni ẹlẹ́ni kan àbí èèyàn eléèyàn kan tó bá bí sí inú ilé ayé tó gbá abẹ́ obìnrin jáde tó dẹ̀ ń fi omi wẹ̀ tó ń fomi sọ́jú tó ń mu omi tí omi dẹ̀ ń bọ́ lára rẹ̀ tó ń tọ̀ tó bá ní èmi mò ń fọ ọmọ Yẹ̀kínì mo mọ̀ nípa ikú bàbá Lukman Alonfale Ṣọ̀pọ̀nná Ṣàngó ló máa bá mi pa olúwẹ̀ olùkóso àyàrá náà torí tá a bá fi bíbélì ṣe pé wọn á nírọ́ ni bọ́ Ṣọ̀pọ̀nná olùkóso àyàrá náà ló máa bá mi gbẹ̀mí olúwẹ̀ lódìdí.